dákẹ́ làwọn èèyàn ń sọ lẹ́yìn tí Yínká Aláṣeyọrí sọ wípé àdúrà ló ṣe kókó tí a nílò lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé nípìnlẹ̀ Ọ̀yọ́. Ó dójú ẹ̀ ajínigbé agbébọn halẹ̀ dún mọ̀húrú láti gbé àwọn ìyàwó Emir tí wọ́n jí gbé nílọrin níyàwó tí wọ́n bá kọ̀ láti sanwó ìdóòlẹ̀mí wọn lásìkò. Ẹgbẹ́ òṣèré tíátà Yorùbá tún pàdánù gbajúmọ̀ òṣèrékùnrin kan Adésínà Òkìkí Ìjànmọ́lẹ̀ ṣe kòǹgẹ́ ikú òjijì nínú ìjàmbá ọkọ̀ nìbàdàn. Àwọn agbébọn ṣekú pa èèyàn 17 já àwọn ṣọ́ọ̀bù àti ilé ìtajà kó àwọn ọjà sálọ lásìkò ìkọlù náà nípínlẹ̀ Sokoto. Olùdásílẹ̀ ìjọ Redeemed Christian Church of God RCCG ti ké sí ìjọba ilẹ̀ Nàìjíríà láti dìde ìjà tako ìjínigbé àti ìgbésùnmọ̀mí lórílẹ̀‐èdè yìí. Ó ní kí àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò fi ipò sílẹ̀ tí wọn ò bá kójú òṣùwọ̀n. Pẹ̀lú owó afẹ́fẹ́ gáàsì àti epo kẹrosíìnì tó gbówó lórí sí i ti mú kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà padà sí lílo igi ìdáná láti ṣe oúnjẹ. Àwọn ọmọ wa ló jẹ wá lógún o, ẹ jẹ́ kán darí padà wálé láyọ̀. Àwọn òbí àwọn olùfarakásá kọ ìrẹsì àti owó tí ìjọba gbé kalẹ̀ fún wọn nípìnlẹ̀ Ọ̀yọ́. Ọpẹ́ o, ìlú Niger dáwọ́ ìdùnnú látàrí báwọn ikọ̀ ológun ṣe ṣekú pa igba àwọn agbésùnmọ̀mí tó ń ṣọṣẹ́ láabi náà. 300 ọ̀kadà alùpùpù ni wọ́n rí gbà padà. Àwọn olùgbé ìlú Borno yarí kanlẹ̀ gbéná wojú ìjọba àpapọ̀ lórí bó ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ 42 tí wọ́n jí gbé sá lọ. Ọpẹ́ o, àwọn agbébọn tú àwọn ọmọ iléèwé 6 awakọ̀ àtàwọn 2 sílẹ̀ ní Kaduna lẹ́yìn tí wọ́n lo ọjọ́ 36 days nígbèkùn wọn. Ẹ yé jórúkọ àtọ̀húnrìn wá o, kẹ́ẹ̀yé tijú ìlànà àwọn baba ńlá yín, ẹ fi jíjẹ́ Yorùbá yangàn. Olóyè Yẹmí Ẹlẹ́bùìbọn ló pàrọwà bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ní oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àwọn olùkọ́ fárígá o, wọ́n jáde fẹ̀hónú hàn pé fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́. Yíkàkiri àwọn ìlú lápá agbègbè gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà làwọn èèyàn ti tú jáde wọ́de fẹ̀hónú hàn pé fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí àwọn ajínigbé agbébọn jí gbé l'Ógbómọ̀ṣọ́. Ńṣe làwọn olùwọ́de bínú tán fi ipá já géètì olú iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn tó wà l'Ábẹ́òkúta wọlé. Àwọn èèyàn náà fi àìdùnnú wọn hàn sí báwọn èèyàn, àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ṣe wà ní àkàtà àwọn ajínigbé láti ọjọ́ 15 oṣù karùn-ún tó kọjá. Bẹ́nu ẹ̀tẹ́lu bí ìjọba kò ṣe tí ì rí wọn dóòlà. Títì pa ní géètì olú iléeṣẹ́ ìjọba náà nígbà tí wọ́n dé ibẹ̀. Èyí ló sì jẹ́ kí wọ́n fi ipá sí géètì náà wọlé láti lè fi àìdùnnú wọn hàn sí ìjọba. Fọ́nrán fídíò gbogbo bí ìwọ́de ìfẹ̀hónúhàn náà ṣe ń lọ káàkiri làwọn èèyàn pín káàkiri orí ìtàkùn ayélujára. Nílùú Ìbàdàn tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́, ńṣe làwọn olùwọ́de ẹgbẹ́ àwọn olùkọ́ jáde wọ́de fẹ̀hónúhàn níwájú ilé ìjọba tó wà l'Ágòdì. Bákan náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹgbẹ́ àwọn olùkọ́ ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun náà darapọ̀ mọ́ ìwọ́de náà tó ń lọ káàkiri láti pè fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tó wà ní àkàtà àwọn ajínigbé. Ìfẹ̀hónúhàn náà ló wáyé ní ìlú Òṣogbo tó sì gbéra sọ ní déédéé agogo 10:09. Ìwọ́de náà bẹ̀rẹ̀ láti agbègbè Àtaọjà tí wọ́n sì gbé wọ inú ọ́fíìsì ìjọba ní Abẹ́rẹ́. Pẹ̀lú ojú kíkorò àti omijé lójú ní àwọn olùkọ́ náà fi ṣe ìwọ́de tí orin arò sì ń jáde lẹ́nu wọn bí wọ́n ṣe ń ṣe ìwọ́de náà lọ. Àwọn olùwọ́de náà ké pe ìjọba àpapọ̀ lábẹ́ ìdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìjọba gómìnà Adémọ́lá Adélékè láti pàṣẹ ààbò tó péye fún olùkọ́ àti akẹ́kọ̀ọ́ pàápàá fún gbogbo ará ìlú. Wọ́n ní bí kò bá sí ààbò fún àwọn ṣetán láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. Wọ́n láwọn fún ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ 7 péré láti gba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó wà ní àkàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀. Babátúndé Babalọ́lá, ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ àwọn olùkọ́ ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun, bú ẹnu àtẹ́lù bí kò ṣe sí ètò ààbò tó péye ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí àti bí ìpànìyàn àti ìjínigbé ṣe di lemọ́lemọ́. Alága náà wá sọ èyí dájú pé bí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kò bá wá ọ̀nà àbáyọ láti gba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn ajínigbé kó lọ ní Ògbómọ̀ṣọ́ sílẹ̀, àwọn ṣetán láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. Alága náà tún rọ
gbogbo àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ kí wọ́n wà ní ojúlàlá kan fi ń sọrí ní gbogbo ìgbà àti wípé kí oníkálukú máa dira ogun ní gbogbo ìgbà. Muritàlá Jimoh, ẹni tó jẹ́ akọ̀wé fún iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tó sojú gómìnà Adeleke láti bá àwọn olùkọ́ tí wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ètò ààbò tó mẹ́hẹ sọ̀rọ̀. Nínú ọ̀rọ̀ tó bá àwọn olùkọ́ náà sọ ló ti sọ pé gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní gómìnà Adeleke ti bá ṣe ìpàdé lórí bí ààbò yóò ṣe wà fún gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun, pàápàá jùlọ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́. Ẹgbẹ́ olùkọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn akẹgbẹ́ wọn gbogbo ni wọ́n jáde fẹ̀hónúhàn tako ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn ajínigbé jí gbé ní ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ olùkọ́ ẹ̀ka ìpínlẹ̀ Oǹdó náà darapọ̀ mọ́ àwọn ojúgbà wọn. Bẹ́ẹ̀ làwọn tìpínlẹ̀ Kwara náà darapọ̀ mọ́ ìwọ́de tako ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ Yawọta l'Ógbómọ̀ṣọ́. Gbogbo àwọn ìpínlẹ̀ apá ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà tí ìwọ́de náà ti wáyé ní gbogbo nǹkan ti dúró tiire. Ariwo táwọn èèyàn náà ń pa ni pé ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n ó sa gbogbo ipá wọn láti gba àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tó wà láhàámọ́ àwọn ajínigbé sílẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọọrọ yóò bẹ̀rẹ̀. Gbẹ́nu ẹ dákẹ́ làwọn èèyàn ń sọ lẹ́yìn tí Yínká Aláṣeyọrí sọ wípé àdúrà ló ṣe kókó tí a nílò lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé nípínlẹ̀ Ọ̀yọ́. Gbajúmọ̀ olórin ẹ̀mí ni Yínká Aláṣeyọrí tí ń kojú àtakò àti àríwísí tó gbóná janìn lórí ìtàkùn ayélujára lẹ́yìn tó dábàá pé àdúrà ló ṣe pàtàkì fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́. Olórin náà ló dá awuyewuye sílẹ̀ nínú fídíò kan tó gba orí ayélujára kan níbi tó ti ń gbìjà ààrẹ Bọ́lá Tinubu àti àwọn àjọ elétò ààbò lásìkò tí ìkọminú àti àníyàn ń pọ̀ sí lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí Aláṣeyọrí ṣe wí, ó ní kí àwọn ọmọ Nàìjíríà má ṣe jọ̀wọ́ ara wọn fún àwọn olóṣèlú láti lò wọ́n. Ó dúró lórí ọ̀rọ̀ rẹ̀ pé ààrẹ, igbákejì ààrẹ àti àwọn àjọ elétò ààbò ń ṣe bẹ̀bẹ̀, wọ́n ń gbìyànjú agbára wọn lójúnà láti dóòlà àwọn olùfarakásá. Aláṣeyọrí ní ààrẹ àti igbákejì ààrẹ ń ṣiṣẹ́ wọn. Ó ní àdúrà là nílò láti ẹni tó jẹ́ ààrẹ dé orí ẹni tó kẹ́yìn. Ó ní àwọn ọmọ wa làwọn ọmọ tó wà nígbèkùn. Kódà àwọn àjọ elétò ààbò gan kó lè tẹ̀síwájú láti dóòlà àwọn ọmọ náà. Ó ní ibi tí àdúrà ti yẹ kó wá sínú ìṣe nìyí. Ọ̀rọ̀ tó tẹnu gbajúmọ̀ olórin ẹ̀mí nì jáde sí gbòòrò ayé ní kò tẹ́ àwọn èèyàn Nàìjíríà lọ́rùn, tí àwọn ọmọ Nàìjíríà sì ti ń gbéná wojú rẹ̀, tí oníkálukú sì ń tako ọ̀rọ̀ tó sọ jáde lẹ́nu, tí ọ̀pọ̀ àwọn èèyàn Nàìjíríà sì ń sọ wípé ètò ààbò tó mẹ́hẹ̀ yìí ló nílò ìgbésẹ̀ ìjọba nìkan mọ́kóbo ju ìrawọ́ ẹ̀bẹ̀ nípa ẹ̀sìn lọ. Àdúrà nìkan kò lè ṣe, ìgbésẹ̀ ló yẹ báyìí. Ìṣẹ̀lẹ̀ yìí ló ń wáyé lásìkò tí ọ̀pọ̀ àwọn ènìyàn ń kọminú gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé àti ìṣekúpani tó ń wáyé lemọ́lemọ́. Ó dójú ẹ̀, ajínigbé agbébọn halẹ̀ dún mọ̀húrú láti gbé àwọn ìyàwó Emir tí wọ́n jí gbé nílọrin níyàwó tí wọ́n bá kọ̀ láti sanwó ìdóòlà ẹ̀mí wọn lásìkò. Àwọn afurasí ajínigbé agbébọn tí wọ́n jí àwọn ìyàwó Emir agbègbè Yaskira àti àwọn míì ni wọ́n ti bẹ̀rẹ̀ sí halẹ̀ dún mọ̀húrú láti fi ipá gbé àwọn ìyàwó Emir tí wọ́n jí gbé sígbèkùn wọn níyàwó tí wọ́n bá kọ̀ láti san 150 million naira owó ìdóòlà ẹ̀mí àwọn èèyàn wọn. Ikọ̀ aláàbò tó ń gbìyànjú àti dóòlà àwọn èèyàn náà ló fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀. Ìhàlẹ̀ àwọn ajínigbé agbébọn náà jẹ́ gbígbọ́ lásìkò tí wọ́n pè lórí aago fún ìdúnàdúrà àwọn èèyàn náà tí wọ́n wà láhàámọ́. Ìdúnàdúrà náà ni wọ́n ló ń falẹ̀ pé ọjọ́ ń lọ láti ìgbà tí àwọn èèyàn náà ti jẹ́ jíjígbé tí wọ́n ti wà lákàtà àwọn ajínigbé agbébọn ọ̀hún, wọn ò tí ì rówó ìdóòlà wọn. Àwọn èèyàn náà ni wọ́n jẹ́ gbígbé lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 24 oṣù karùn-ún lásìkò ìkọlù àwọn ajínigbé agbébọn ọ̀hún sí ààfin àwọn Emirs agbègbè Yaskira àti olú iléeṣẹ́ ọlọ́pàá agbègbè náà tó wà níjọba ìbílẹ̀ Kayama nípínlẹ̀ Kwara. Àwọn ajínigbé agbébọn ọ̀hún ni wọ́n ti wá ṣèkìlọ̀ fún àwọn Emir pé tí wọ́n bá kọ̀ láti tètè sanwó ìdóòlà, àwọn ò fi ipá gbé àwọn ìyàwó Emir àti àwọn ọmọbìnrin míì tí wọ́n wà láhàámọ́ wọn níyàwó.
mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún 15 million naira ní àwọn ajínigbé náà béèrè lórí ẹnìkọ̀ọ̀kan àwọn èèyàn náà tí wọ́n wà nígbèkùn wọn. Àwọn èèyàn náà ni wọ́n sì jẹ́ 10 níye tí àpapọ̀ owó wọn sì jẹ́ 150 million naira. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ṣe fi léde láti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn èèyàn níye làwọn ajínigbé agbébọn náà jí gbé tó wà láhàámọ́ wọn, nínú èyí tí àwọn ìyàwó Emir wà nínú wọn. Ikọ̀ agbófinró ọlọ́pàá tí orí kó yọ lásìkò ìkọlù náà jẹ́ kó di mímọ̀ pé àwọn adìyàmọ́ra ohun ìjà olóró ajínigbé náà ni wọ́n ya wọ agbègbè ọ̀hún pẹ̀lú ọ̀kadà. Ó ní lásìkò ìkọlù náà àwọn ọlọ́pàá tí wọ́n wà lẹ́nu iṣẹ́ kéré jọjọ, èyí mú kí wọ́n ó ṣàṣeyọrí láti rí àwọn èèyàn jí gbé lọ lásìkò ìṣẹ̀lẹ̀ ìkọlù náà. Àwọn èèyàn agbègbè náà tún jẹ́ kó di mímọ̀ pé àwọn ajínigbé agbébọn náà dáná sun àwọn apá ibì kan láàfin Emir tí wọ́n sì kọlù sí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ní ìgbìyànjú àti ìgbésẹ̀ sì ń lọ lọ́wọ́ láti dóòlà àwọn èèyàn náà ní ìrọ̀rùn. Òṣèré tíátà Yorùbá tún pàdánù gbajúmọ̀ òṣèrékùnrin kan, Adésínà Òkìkí Jànmọ́lẹ̀, ṣe kòńgẹ́ ikú òjijì nínú ìjàmbá ọkọ̀ nìbàdàn. Ìyá gbajúmọ̀ òṣèrékùnrin onítíátà náà, Adésínà Òkìkí Jànmọ́lẹ̀, ni wọ́n ló ṣe kòńgẹ́ ikú òjijì nínú ìjàmbá ọkọ̀ kan tó wáyé nílùú Ìbàdàn. Ìròyìn ikú gbajúmọ̀ òṣèrékùnrin náà, Adésínà Òkìkí, ló gba orí ìkànnì ayélujára lówùúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 2 oṣù kẹfà. Gẹ́gẹ́ bí ìròyìn tó fìdí ikú gbajúmọ̀ òṣèrékùnrin náà múlẹ̀, ó jẹ́ kó di mímọ̀ pé ìjàmbá ọkọ̀ kan tó wáyé nílùú Ìbàdàn nítòsí iléeṣẹ́ rédíò Àgídìgbò. Ohun tó ṣokùnfà ìjàmbá náà ni a kò tí ì fi bẹ́ẹ̀ rí ẹni fìdí ẹ̀ múlẹ̀, àmọ́ ó sojú mi kòró kan tó fìdí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà múlẹ̀. Ẹni tí ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lásìkò tóun dúró láti fònà ré kọjá sódì kejì òun pẹ̀lú àwọn ọmọ òun ní bọ́ọ̀sì ọkọ̀ èrò kan tí gbajúmọ̀ òṣèrékùnrin náà wà nínú rẹ̀ déédéé kọlu ọkọ̀ àjàgbé tirẹ́là tí ó wà lórí ìdúró tí ọkọ̀ èrò bọ́ọ̀sì náà sì gbé òkìtì. Gbajúmọ̀ òṣèré Akínọlá Ìyá fìdí ìṣẹ̀lẹ̀ ikú gbajúmọ̀ òṣèré akẹgbẹ́ wọn náà múlẹ̀ lásìkò tó pín fọ́nrán fídíò ikú olóògbé náà. Ó fi ìbànújẹ́ rẹ̀ hàn sí bí gbajúmọ̀ òṣèré náà Jànmọ́lẹ̀ ṣe fi ayé sílẹ̀ láìpẹ́ ọjọ́. Ó kọ sábẹ́ fọ́nrán fídíò náà báyìí pé iná níláì wà iná lílé rọjìm, ìtumọ̀ èyí tí ṣe ọ̀dọ̀ Ọlọ́run láti wá, ọ̀dọ̀ rẹ̀ náà là ó padà sí. Súnre o Adésínà Òkìkí Jànmọ́lẹ̀. Bákan náà ni ààrẹ ẹgbẹ́ òṣèré TAMPAN ọ̀gbẹ́ni Latin náà kọ ìyà sí ikú gbajúmọ̀ òṣèrékùnrin náà tí ó dolóògbé. Nínú àtẹ̀jáde kan tí ó fi léde, nínú èyí tí ó ti ṣe ládùúrà pé kí Ọlọ́run ó fi ìsinmi fún ọkàn olóògbé náà, kí ó sì tu àwọn ẹbí rẹ̀ àti gbogbo ẹgbẹ́ òṣèré nínú. Ó ní ikú olóògbé náà ló jẹ́ àdánù ńlá láàrin ẹgbẹ́ òṣèré, kí Ọlọ́run ó fún ọkàn rẹ̀ ní ìsinmi, kí ó sì tu àwọn ẹbí rẹ̀ nínú. Àwọn agbébọn ṣekú pa èèyàn 17 já àwọn ṣọ́ọ̀bù àti ilé ìtajà, kó àwọn ọjà sálọ lásìkò ìkọlù náà nípínlẹ̀ Sokoto. Kò dín ní èèyàn 17 títí kan àwọn àlejò 7 tó rìnrìn àjò fún àjọyọ̀ ọdún iléyá Eid-el-Kabir ló ṣe bẹ́ẹ̀ jẹ́ ṣíṣekúpa nígbà tí àwọn agbébọn ṣèkọlù sílùú Dangubi níjọba ìbílẹ̀ Sureta nípínlẹ̀ Sokoto. Àwọn olùgbé ìlú sọ wípé àwọn aṣèkọlù náà ló tó 100 níye tí wọ́n gun ọ̀kadà alùpùpù tí wọ́n sì ṣèkọlù sílùú ọ̀hún lówùúrọ̀ ọjọ́ àìkú Sunday. Níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀ níyìnkuyìn tí wọ́n sì já àwọn ṣọ́ọ̀bù ilé ìtajà tí wọ́n sì kó àwọn ọjà tó wà níbẹ̀, èyí tó mú kí àwọn olùgbé ìlú sá àsálà fún ẹ̀mí ara wọn wọnú igbó tó wà nítòsí ìlú náà lọ ní tipátipá. Gẹ́gẹ́ bí àwọn olùgbé ìlú náà ṣe wí, àwọn aṣèkọlù náà ni wọ́n gbàgbọ́ pé wọ́n kúrò láti ìlú Bagega nípínlẹ̀ Zamfara nípasẹ̀ ọ̀nà Baraya Saki níjọba ìbílẹ̀ Bukuyum ṣáájú kí wọ́n tó tẹ̀dó sílùú Gizaza lálẹ́ ọjọ́ náà ṣáájú kí wọ́n tó ṣèkọlù. Olùgbé ìlú kan tó ní kan forúkọ bò wọ́n láṣìírí torí ààbò sọ wípé àwọn agbébọn náà ló ya wọ ìlú Dangubi láàrin aago 10 òwúrọ̀ àti 11 tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ sáwọn olùgbé ìlú. Olùgbé ìlú náà sọ wípé níṣe làwọn sá àsálà fún ẹ̀mí ara wọn fún ààbò, ṣùgbọ́n èèyàn 17 ló pàdánù ẹ̀mí wọn lásìkò ìkọlù náà. Lára àwọn tó jẹ́ ṣíṣekúpa ni Munde Nagoma, Abdullahi Dambala, Mundin Chana, Muhammadu Dan Amo, Azan
Abubakar Dambaba àti Yidi Bafiles. Olùgbé ìlú náà jẹ́ kó di mímọ̀ pé 5 lára àwọn olùfarakásá náà ló jẹ́ àlejò láti Adarawa níjọba ìbílẹ̀ Gumi nípínlẹ̀ Zamfara, nígbà tí àwọn 2 sì rìnrìn àjò láti Gidangambo níjọba ìbílẹ̀ Shagari nípínlẹ̀ Sokoto fún ayẹyẹ ọdún Sallah. Gẹ́gẹ́ bí àwọn olùgbé ìlú ṣe wí, àwọn agbébọn náà lọ sí ìlú náà fún ọ̀pọ̀ wákàtí lẹ́yìn ìkọlù, èyí tó ṣe ìdènà fún àwọn aráàlú láti ṣàwárí àwọn òkú àti láti sin òkú títí di alẹ́ ọjọ́ náà ní nǹkan bíi aago 7. Ẹni náà tún fi kún pé àdúrà ìsìnkú ló padà wáyé lẹ́yìn aago 9 àbọ̀ alẹ́ 9:30 p.m. nígbà tí wọ́n lọ tán. Àwọn olùgbé ìlú tún tẹ̀síwájú nípa fífẹ̀sùn kàn pé àwọn aṣèkọlù náà tún já bíi 20 ṣọ́ọ̀bù ilé ìtajà ṣáájú kí wọ́n tó gba àwọn ilé tó súnmọ́ agbègbè náà lọ títí kan Kukoki àti Bani Magaji níbi tí ọ̀pọ̀ èèyàn ti jẹ́ jíjígbé sálọ. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn olùfarakásá náà ni wọ́n padà mórí bọ́ lálẹ́ lẹ́yìn tí òjò àrọ̀rọ̀dá líle kan bẹ̀rẹ̀, èyí tó mú kí ìdàrúdàpọ̀ wáyé láàrin àwọn ajínigbé àgbébọn náà. Ọ̀pọ̀ àwọn olùgbé ìlú ló ti sá àsálà fún ẹ̀mí wọn kúrò nílùú Dangubi àti agbègbè ìlú tó yíká láti wá ààbò ní àwọn agbègbè tó ní ààbò jákèjádò ìjọba ìbílẹ̀ Sureta, Shagari, Gumi àti Bakuyum. Wàyó, àwọn olùgbé ìlú ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ láti tètè darí àwọn ikọ̀ elétò ààbò lọ agbègbè náà kí wọ́n sì pèsè àwọn ohun amáyédẹrùn lágbègbè náà. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn ọ̀nà tí kò dára ń ṣe ìdènà tako ìdásí kánmọ́nkóbó àwọn ikọ̀ elétò ààbò tó sì ń sọ àwọn ìlú sínú ìkọlù lemọ́lemọ́. Nígbà tí wọ́n kàn sí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto, DSP Ahmed Rufai fìdí rẹ̀ múlẹ̀ pé òun ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà. Ó sì fi kún pé àwọn àjọ elétò ààbò ti ń ṣiṣẹ́ lé lórí láti dá àlàáfíà padà bọ̀ sípò ní agbègbè náà. Olùdásílẹ̀ ìjọ Redeemed Christian Church of God RCCG ti ké sí ìjọba ilẹ̀ Nàìjíríà láti dìde ìjà tako ìjínigbé àti ìgbésùnmọ̀mí lórílẹ̀‐èdè yìí. Ó ní kí àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò fi ipò sílẹ̀ tí wọn ò bá kojú òṣùwọ̀n. Olùdásílẹ̀ ìjọ Redeemed Christian Church of God RCCG Pastor Enoch Adeboye ti ké sí ìjọba Nàìjíríà láti dìde ìjà lòdì tako àìsí ètò ààbò tó péye. Ó sì rọ ìjọba láti fún àwọn olùdarí ẹ̀ka ààbò ní 90 ọjọ́ 90 days láti fòpin sí rògbòdìyàn ìpànìyàn àti ìjínigbé tàbí kí wọ́n fi ipò wọn sílẹ̀ tí wọn ò bá kojú òṣùwọ̀n. Nínú fídíò kan tí ó fi sí ojú òpó Twitter rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun, ó fi ìbànújẹ́ rẹ̀ nípa bí ìpànìyàn, ìjínigbé àti ìkọlù àwọn jàǹdùkú ṣe ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí hàn. Ó ní Nàìjíríà nílò ìgbésẹ̀ kíákíá tí yóò mú àbájáde gidi wá lòdì sí àwọn àdàlúrú. Adébóyè sọ pé iṣẹ́ ìjọba kọjá ìlérí àtàwọn ọ̀rọ̀ ìtùnú lásán, kí wọ́n sì bẹ̀rẹ̀ àmójútó tó péye fún àwọn ọmọ orílẹ̀-èdè tí wọ́n ń ṣèjọba lé lórí. Ó ní tí wọ́n bá béèrè ìmọ̀ràn lọ́wọ́ mi, màá sọ fún ìjọba wa ní ìdákẹ́jẹ́ pé kí wọ́n yára, kí wọ́n sì sọ fún àwọn olórí ààbò wa pé kí wọ́n pa àwọn apànìyàn wọ̀nyí run láàrin 90 ọjọ́. Bí kò bá rí bẹ́ẹ̀, kí wọ́n fi ipò wọn sílẹ̀. Olórí ẹ̀sìn tí ọ̀pọ̀ ènìyàn ń bọ̀wọ̀ fún náà tó rọ àwọn aláṣẹ pé kí wọ́n mú ìpolongo lòdì sí ìpànìyàn náà tẹ̀síwájú ju ìjà ìdojúkọ àwọn apànìyàn lásán lọ, kí wọ́n rí i pé wọ́n mú àwọn tó ń ṣàtìlẹ́yìn fún wọn nípa owó. Gẹ́gẹ́ bí ó ti sọ, àwọn ìsapá láti mú àlàáfíà padà kò ní ṣiṣẹ́ bí wọ́n bá jẹ́ kí àwọn tó ń ṣàtìlẹ́yìn fún àwọn apànìyàn náà máa ṣiṣẹ́ lọ láìsí ìdènà nítorí ipò òṣèlú, ọrọ̀ tàbí agbára tí wọ́n ní. Ó fi kún pé nígbà tí wọ́n bá ń fún àwọn olórí ẹ̀ka ààbò ní àṣẹ báyìí, ó yẹ kí wọ́n jẹ́ kó yé wọn dáadáa pé kì í ṣe àwọn apààyàn nìkan ni wọ́n gbọ́dọ̀ pa, ṣùgbọ́n pẹ̀lú àwọn tó ń ṣàtìlẹ́yìn fún wọn láìka bí ipò wọn ṣe ga tó. Nígbà tó rántí àwọn ìjíròrò tó ti ṣe pẹ̀lú àwọn aláṣẹ ìjọba Nàìjíríà tẹ́lẹ̀ rí, olórí RCCG náà ṣàlàyé pé òun ti gba ààrẹ Nàìjíríà kan tẹ́lẹ̀ rí ní ìmọ̀ràn pé kó pàṣẹ fún àwọn olórí ààbò láti gbé irú ìgbésẹ̀ báyìí. Ó sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n gbé ìgbésẹ̀ náà nígbà náà, ṣùgbọ́n àmúlò rẹ̀ dínkù lẹ́yìn tí àkókò náà parí. Ní ti Adébóyè, ẹ̀kọ́ tó wà nínú èyí dájú pé fífi òpin sí àìsí ètò ààbò kò nílò àṣẹ nìkan, ó nílò ìfẹ́ àti ìpinnu òṣèlú tó lágbára pẹ̀lú ìmúlò tó péye láìsí ìdádúró.
ọ̀rọ̀ rẹ̀ wá láti tako ìpànìyàn, ìjínigbé àti ṣíṣe ìkọlù ní àwọn apá kan ní orílẹ̀-èdè yìí nígbà tí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ń béèrè fún àwọn ìgbésẹ̀ ààbò tó lágbára tó sì dájú láti ọ̀dọ̀ àwọn aláṣẹ. Ìdásí tuntun yìí wá láti ọ̀dọ̀ ọ̀kan lára àwọn olórí ẹ̀sìn tó ní ipa púpọ̀ ní Nàìjíríà tí ó darapọ̀ mọ́ ìkéde ní orílẹ̀-èdè. Ó ké sí ìjọba láti ṣe ojúṣe wọn kí wọ́n sì gbé ìgbésẹ̀ kíákíá àti ìdáhùn tó lágbára sí àwọn ìṣòro ààbò tó ń wà ní orílẹ̀-èdè. Pẹ̀lú owó afẹ́fẹ́ gáàsì àti epo kẹrosíìnì tó gbówó lórí sí ti mú kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà padà sí lílo igi ìdáná láti ṣe oúnjẹ. Ìṣòro ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó gbẹnu sókè ti mú kí ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà pa lílo àwọn nǹkan amáyédẹrùn tì nínú ilé tí wọ́n sì padà sí lílo àwọn ohun èlò àtijọ́ nínú ilé látàrí owó afẹ́fẹ́ gáàsì tó gbẹnu sókè tí kò láfiwé àti epo kẹrosíìnì. Ọ̀pọ̀ ìdílé ní àwọn ìlú àti abúlé ló ti padà sí nílò igi ìdáná oúnjẹ. Àlàyé látọ̀dọ̀ National Bureau of Statistics (NBS) fi hàn pé afẹ́fẹ́ gáàsì 12.5 kg ti gbẹnu sókè di 22,382 naira. Ìwádìí tí Economy and Lifestyle ṣe fi hàn pé ọ̀pọ̀ ìdílé ní àwọn abúlé àti agbègbè tó ń gbìyànjú láti mú ìgbé ayé wọn rọrùn sí i pẹ̀lú lílo gáàsì láti máa fi dáná ti gbé sìlẹ́ńdà gáàsì wọn sílẹ̀ nítorí pé iye owó afẹ́fẹ́ gáàsì ti gbẹnu sókè dé 2,000 naira fún kìlógíráàmù kan. Ní àwọn apá kan ní àwọn ìpínlẹ̀ tó wà ní àríwá àti àwọn ààlà ìlú ní iye owó kìlógíráàmù gáàsì kan ti di 3,000. Ní àkókò kan náà, kẹrosíìnì náà di ohun èlò tí àwọn ọlọ́rọ̀ nìkan lè fọwọ́ kàn. Gẹ́gẹ́ bí ìròyìn tuntun tí NBS fi léde, lítà kẹrosíìnì kan ti fẹ́ dé 4,000 ní àwọn ìpínlẹ̀ bíi Sokoto, Kebbi àti Èkó. Èyí jẹ́ ìgbẹnusókè tó lágbára gan látòrí náírà 50 naira sí ọgọ́rùn-ún náírà 100 naira fún lítà kan tí a máa san ṣáájú ìyọkúrò pátápátá owó ìrànwọ́ orí epo subsidy. Ìyáàfin Fúnmiláyọ̀ Mọ̀mọ́ onífùfù ṣàfihàn ìbànújẹ́ rẹ̀ lórí ipò tí ọrọ̀ ajé Nàìjíríà wà lọ́wọ́lọ́wọ́. Ó ní gáàsì mi jẹ́ ohun tí mo máa ń lò lójoojúmọ́ tẹ́lẹ̀, ṣùgbọ́n ní báyìí tí kìlógíráàmù kan di 2,000 naira kò ṣeé lò bẹ́ẹ̀ mọ́. Àwọn oúnjẹ tó ń gba àkókò pípẹ́ láti ṣe bíi ẹ̀wà àti àwọn oúnjẹ ìbílẹ̀ míì ti ń di gbígbàgbé nínú ilé wa. A ti ń lo ààrò igi níta láti pèsè àwọn oúnjẹ tó ṣe pàtàkì. Kì í ṣe àwọn ìdílé nìkan ni ìṣòro náà kàn, àwọn iléeṣẹ́ kéékèèké náà ní ìrírí rẹ̀. Àwọn olóúnjẹ ẹsẹ̀ ọ̀nà tí a mọ̀ sí mama pot ti pa lílo afẹ́fẹ́ gáàsì tì láti fi dáná pẹ̀lú bó ṣe rọrùn àti bó ṣe yá tó. Wọ́n sì ti bẹ̀rẹ̀ sí padà sí lílo igi ìdáná kí wọ́n lè rí èrè kékeré tó wà nínú ọjà wọn. Ọ̀gbẹ́ni Felix Asukwo olóúnjẹ sọ pé ó ti ṣòro fún mi láti fi gáàsì sí oúnjẹ báyìí. Èrè mélòó ni mò ń rí nínú oúnjẹ tí mò ń tà? Tẹ́lẹ̀ 10,000 naira máa ń tó mi láti ra afẹ́fẹ́ gáàsì fún ọ̀sẹ̀ méjì, ṣùgbọ́n ní báyìí kò tó mi lò fún ọjọ́ mẹ́ta mọ́. Ó yẹ kí a máa lọ síwájú gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ni, ṣùgbọ́n à ń padà sẹ́yìn sí àwọn ọdún bíi 1960. Báwo ni orílẹ̀-èdè tó ní gáàsì púpọ̀ tó èyí yóò ṣe máa wo àwọn aráàlú rẹ̀ láti máa fi igi ṣe oúnjẹ? Èéfín igi ń pa àwọn ènìyàn díẹ̀díẹ̀, àwọn igbó wa sì ń parun. Ìjọba gbọ́dọ̀ dìde kí wọ́n ṣàtúnṣe kí wọ́n dín iye owó afẹ́fẹ́ gáàsì kù fún àwọn aráàlú. Nínú ọ̀rọ̀ tirẹ̀, ìyáàfin Rukayat Saliu olùṣàmójútó ilé sọ pé ní 2,000 naira fún kìlógíráàmù kan, ta ni yóò dá ẹnikẹ́ni lẹ́bi fún lílo igi ìdáná? Owó oṣù mi gan kò lè kún sìlíndà gáàsì 12.5 kg lẹ́ẹ̀mejì mọ́. Tá a bá tún fi iye owó oúnjẹ tí ó ti gbówó lórí kún, ẹ rí i pé àwọn ọmọ Nàìjíríà kan ráyé gbé pẹ̀lú ìyànjú Ọlọ́run ni. Kí Ọlọ́run ràn wá lọ́wọ́ ní orílẹ̀-èdè yìí ni. Igi ìdáná ni mò ń lò, ṣùgbọ́n igi náà ti gbówó lórí pẹ̀lú. Igi mẹ́rin 1,000 naira, ṣùgbọ́n ó sì rọrùn ju gáàsì lọ. Àwọn oníṣòwò sọ pé ìdí tí iye owó gáàsì fi ń gòkè lọ́wọ́lọ́wọ́ ní àwọn àìlera tó wà nínú ẹ̀ka agbára orílẹ̀-èdè, pẹ̀lú bí ó tilẹ̀ jẹ́ pé Nàìjíríà ló ní ohun àlùmọ́ọ́nì gáàsì tó pọ̀ jùlọ ní Áfíríkà. Àìní àwọn iléeṣẹ́ tó ń pèsè gáàsì yìí ni ó mú kí orílẹ̀-èdè yìí máa ṣẹ̀ṣẹ̀ kó gáàsì wá láti òkè òkun. Èyí ló jẹ́ kí ọjà abẹ́lé ní ipa pẹ̀lú ìyípadà iye owó gáàsì lọ́jà àgbáyé, iye owó ọkọ̀ ojú omi àti ìyípadà òṣùwọ̀n pàṣípààrọ̀ owó. Iye owó gáàsì ní ọjà àpapọ̀ ti gòkè gidigidi tí àwọn oníṣòwò sì ń san owó tó tó 26.2 mílíọ̀nù náírà
fún owó ọkọ̀ gáàsì kan ṣoṣo tó ní agbára 20 metric tons. Pẹ̀lú bí ìṣòro yìí ṣe ń tẹ̀síwájú, pípadà sí lílo igi ìdáná àti àwọn ohun èlò tí à ń mú láti inú igbó lè ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Pẹ̀lú fífi imú kó èéfín igi ìdáná fún àkókò pípẹ́ lè fa wàhálà nínú àgọ́ ara bíi àìlera pípẹ́, àwọn ìṣòro ọkàn àti ẹ̀jẹ̀ àti àwọn àìlera ojú láàárín àwọn obìnrin àti àwọn ọmọdé. Àwọn ọmọ wa ló jẹ wá lógún o, ẹ jẹ́ kán darí padà wálé láyọ̀. Àwọn òbí àwọn olùfarakásá kọ ìrẹsì àti owó tí ìjọba gbé kalẹ̀ fún wọn nípìnlẹ̀ Ọ̀yọ́. Olórí ìlú Yawọta níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ nípìnlẹ̀ Ọ̀yọ́, Baálẹ̀ Emmanuel Aládé ti jẹ́ kó di mímọ̀ pé àwọn òbí àwọn ọmọ iléèwé tí àwọn agbésùnmọ̀mí jí gbé ti ṣe bẹ́ẹ̀ kọ àwọn ohun èlò ìdẹ̀rùn oúnjẹ àti owó tí àwọn òṣìṣẹ́ ìjọba gbé kalẹ̀. Wọ́n kọ̀ jálẹ̀ pé àfi kí àwọn ọmọ àwọn darí padà wálé láyọ̀ àti àlàáfíà. Ẹni tó ń sọ̀rọ̀ nínú fídíò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó jẹ́ gbígbé sójú òpó ayélujára nípasẹ̀ ìkànnì News Central lọ́jọ́ Ajé Monday, orí adé ọrùn ìlẹ̀kẹ̀ náà mẹ́nuba ìkọlù sílùú náà. Ó sọ wípé òun kẹ́fìn àwọn ìrìn ẹsẹ̀ tó mú ìfura dání ní kòpẹ́kòpẹ́ ṣáájú kí àwọn agbébọn náà tó ṣèkọlù. Ó ní òun jókòó ni nígbà tí òun fojú gan ni wọn tí wọ́n ń kọjá lọ, ṣùgbọ́n òun ò mọ̀ wọ́n rárá. Kò pẹ́ sí àkókò náà ní àwọn bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìró ìbọn tí wọ́n sì sọ wípé àwọn agbébọn ti wọnú ìlú tí oníkálukú sì ń sá kìjokìjo. Baálẹ̀ Aládé sọ wípé ẹnìkan tó lọ wò wọ́n jẹ́ yíyìnbọn ṣekú pa. Ó sọ wípé àwọn àṣekọlù náà jí ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti àwọn olùkọ́ lásìkò ìkọlù náà. Ó fi kún pé bí àwọn akẹ́kọ̀ọ́ náà ṣe jẹ́ jíjígbé sálọ nìyẹn, àwọn ọmọdé jẹ́ jíjígbé lásìkò tí wọ́n ń ṣínà ìbọn bolẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn òṣìṣẹ́ ìjọba padà ṣàbẹ̀wò sílùú náà pẹ̀lú àwọn ohun èlò ìdẹ̀rùn títí kan àpò ìrẹsì àti owó. Àwọn obìnrin náà tó tẹ̀lé wọn sọ wípé ohun èlò ìdẹ̀rùn náà wá látọ̀dọ̀ ikọ̀ gómìnà Ṣèyí Mákindé. Tí a ò bá gbàgbé, a ó rántí pé àwọn agbésùnmọ̀mí ṣèkọlù sáwọn iléèwé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 nílùú Ẹ̀sìn-Ẹ̀lẹ̀, Yawọta àti Aláùsá níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́, tí wọ́n sì jí ó lé ní 40 àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́, tí wọ́n sì ṣekú pa igbákejì ọ̀gá olùkọ́ kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adésíyàn Adégbòyè. Lẹ́yìn ọjọ́ náà ni fídíò kan gba orí ayélujára kan tó ṣàfihàn àwọn olùkọ́ méjì tí wọ́n jí gbé tí wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ fún ìdóòlà ìtúsílẹ̀ àti ìdásí ìjọba. Àwọn aṣèkọlù náà tún ṣekú pa olùkọ́ ìṣirò mathematics Michael Oyedokun, ẹni tí wọ́n dùnbú ọrùn rẹ̀ nígbèkùn nínú fídíò míì tó gba orí ayélujára kan. Ọpẹ́ o, ìlú Niger dáwọ́ ìdùnnú látàrí báwọn ikọ̀ ológun ṣe ṣekú pa igba àwọn agbésùnmọ̀mí tó ń ṣọṣẹ́ láabi náà. 300 ọ̀kadà alùpùpù ni wọ́n rí gbà padà. Àjọ àpapọ̀ ẹ̀ṣọ́ aláàbò JST tí ikọ̀ ológun léwájú rẹ̀ Àjọ àpapọ̀ ẹ̀ṣọ́ aláàbò JST tí ikọ̀ ológun léwájú rẹ̀ lọ́jọ́ àìkú Sunday ti ṣe gudugudu méje yàyà mẹ́fà nípa ohun tí wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìlàlùyọ nípa gbígbógun ti àwọn agbébọn àti àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí yòókù nípínlẹ̀ Niger, tí wọ́n sì ṣekú pa ó lé ní 200 àwọn agbésùnmọ̀mí ní Babana, ẹnu ìloro láàrin ilẹ̀ Nàìjíríà àti Benin Republic níjọba ìbílẹ̀ Bogu nípínlẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ náà ló ṣokùnfà bí ìdùnnú ṣe ṣubú lu ayọ̀ láàrin àwọn olùgbé ìlú Bogu tí wọ́n ti wà lábẹ́ ìdè àwọn agbésùnmọ̀mí ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn. Àṣeyọrí iṣẹ́ náà ló bẹ̀rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ tó kọjá nígbà tí ikọ̀ ológun 22 Armored Brigade jẹ́ dídarí lọ ibùdó Forward Operating Base FOB ní Babana, tí wọ́n sì gbógun ìjà tako àwọn agbésùnmọ̀mí náà. Iṣẹ́ àwọn ológun ọlọ́jọ́ 5 tí wọ́n pè ní Operation Savannah Shield ló wáyé lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 21 oṣù karùn-ún nígbà tí àwọn ikọ̀ ọmọ ogun gbéná wojú àwọn agbésùnmọ̀mí tí wọ́n sì ṣekú pa ó lé ní 200 nínú wọn, gẹ́gẹ́ bí àwọn tọ́rọ̀ náà kàn ṣe wí. A gbọ́ pé ọ̀gá àgbà ikọ̀ fìjìláńtẹ láti ìlú Babana tí ọ̀pọ̀ mọ̀ sí Bátúré OC ló jẹ́ ṣíṣekú pa lásìkò iṣẹ́ náà tí kò sì sí àkọsílẹ̀ ikú kankan níkángun àwọn ikọ̀ ológun. Ẹnìkan tó súnmọ́ ìlú Babana
náà sọ fún àwọn akọ̀ròyìn Daily Sun pé iṣẹ́ náà ló jẹ́ gígùnlé ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò láti ilẹ̀ Benin Republic àti àwọn ikọ̀ fijilantè ìbílẹ̀ ní Nàìjíríà gba gbogbo kọ̀rọ̀kọ̀ndú inú igbó Látojú ọ̀nà Dèkárà nípasẹ̀ ojú ọ̀nà Gidansana àti Rafin Kurama láàrin inú aginjù igbó ọba Kanji Lake. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní iṣẹ́ ààbò gbígbógun tako àwọn agbésùnmọ̀mí náà sì ń lọ lọ́wọ́. Àwọn àjọ elétò ààbò ti tẹpá mọ́ ìfúngunmọ́ àwọn ọ̀daràn láàrin ọ̀daràn àwọn agbègbè tí òun mẹ́nubà. Olùgbé ìlú kan, Mohammed Usman, ẹni tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ẹ̀rọ fóònù ìbánisọ̀rọ̀, ṣàpèjúwe àwọn agbésùnmọ̀mí tí wọ́n jẹ́ ṣíṣekúpa náà gẹ́gẹ́ bí ìdẹ̀ra fún àwọn èèyàn tí iṣẹ́ láabi àwọn ọ̀daràn náà ti ṣàkóbá fún ìgbé ayé àti iṣẹ́ òòjọ́ wọn. Ó kọminú pé fún bí ọdún díẹ̀ sẹ́yìn báyìí, àwọn kò lè lọ sóko, àwọn kò lè lọ sọ́jà àti pé kò sẹ́nì kankan tó lè rìnrìn àjò bó ti wù ní agbègbè náà torí ẹ̀rù ìjínigbé tàbí ìṣekúpani. Àwọn agbésùnmọ̀mí náà ti mú ayé sú àwọn èèyàn. Àwọn aráàlú náà rọ ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí ìgbésẹ̀ kan mọ́ńkóbó láti ṣe ìdásílẹ̀ ibùdó ológun sí agbègbè náà lójúnà láti dènà àwọn iṣẹ́ láabi àwọn agbésùnmọ̀mí wọ̀nyí. Ó sọ wípé ipò ètò ààbò ti jẹ́ ohun tó ń kọni lóminú tó sì ń dá jìnnìjìnnì bo ni. A ó rántí pé bó tilẹ̀ jẹ́ pé àwọn agbésùnmọ̀mí náà ló ti ń ṣọṣẹ́ láabi ìgbésùnmọ̀mí wọn lágbègbè náà fún ìgbà pípẹ́, ipò náà gbóná jẹyìn lẹ́yìn tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ Papiri Missionary School ní Agwara lóṣù kọkànlá ọdún tó kọjá. Láti ìgbà náà sì ni ìlú Bọ́ọ̀gù ti ń jìjàgùdù láti ní àlàáfíà. Àwọn olùgbé ìlú Borno yarí kanlẹ̀ gbéná wojú ìjọba àpapọ̀ lórí bó ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ 42 tí wọ́n jí gbé sá lọ. Àwọn olùgbé ìlú ìpínlẹ̀ Borno ti fi àìdùnnú wọn hàn lórí bí ìjọba àpapọ̀ ṣe dákẹ́ látìgbà tí àwọn agbébọn ti jí àwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama 42 nílùú Musa níjọba ìbílẹ̀ Askira nípínlẹ̀ náà. Àwọn olùgbé ìlú náà ní ìjọba mú irú ìṣẹ̀lẹ̀ tó wáyé nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́kùnkúndùn níbi tí àwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti olùkọ́ náà ti jẹ́ jíjígbé sálọ nígbà tí wọ́n sì fọwọ́ yẹpẹrẹ mú ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé nípínlẹ̀ àwọn. Ẹni tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lọ́jọ́ Ajé Monday, alága àpapọ̀ ẹgbẹ́ àwùjọ nípínlẹ̀ náà Abubakar Sulaiman sọ wípé ìjọba àpapọ̀ kò ṣe dáadáa rárá sáwọn olùfarakásá tó ṣe kòńgẹ́ níbi ìṣẹ̀lẹ̀ méjèèjì ọ̀hún tó wáyé rárá bó ti wù kí ó mọ̀. Ó sọ wípé ìjọba àpapọ̀ ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àwọn aṣojú tó wà nípò gíga títí kan olùbádámọ̀ràn fétò ààbò àpapọ̀ ilẹ̀ wa, mínísítà fétò ààbò ilẹ̀ wa, olórí òṣìṣẹ́ sí ààrẹ àtàwọn mìíràn pẹ̀lú ọkọ̀ bàálù tó balẹ̀ sílùú náà tí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ti wáyé. Ní ti ìṣẹ̀lẹ̀ tó wáyé nípínlẹ̀ Borno, bíi 16 416 àwọn èèyàn ló jẹ́ jíjígbé ní Ngoshe lọ́jọ́ 3 oṣù karùn-ún. Ó ní àwọn kò tí ì rí ìdásí ìjọba àpapọ̀ bó ti wù kó mọ̀. Ìṣẹ̀lẹ̀ míì tún wáyé lọ́jọ́ 16 oṣù karùn-ún níbi tí àwọn akẹ́kọ̀ọ́ 42 ti jẹ́ jíjígbé ní Askira Uba. Kò sí àbẹ̀wò àwọn aṣojú ìjọba rárá. Sulaiman fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ohun tó ṣẹlẹ̀ ṣàfihàn pé ìjọba àpapọ̀ fì sí apá kan ju apá kan lọ lórí ọ̀rọ̀ àwọn olùfarakásá tí wọ́n jẹ́ jíjígbé. Ẹ̀wẹ̀, ó ké sí ìjọba láti tẹpamọ́ iṣẹ́ ìdóòlà síṣàwárí àwọn olùfarakásá náà tó wà nígbèkùn. Ó ké sí ìjọba láti wá fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn òbí kí wọ́n sì mú dá wọn lójú pé àwọn ọmọ náà yóò jẹ́ dídóòlà, wọn yóò sì darapọ̀ pẹ̀lú wọn láìpẹ́. Gbajúmọ̀ onímọ̀ alátúpalẹ̀ ọ̀rọ̀ nípa òṣèlú nípínlẹ̀ náà Abubakar Kareso náà ké gbàjarè síta bákan náà bí ìjọba ṣe fi sí apá kan ju apá kan lọ lórí ọ̀rọ̀ náà nígbà tó ń koro ojú sí ìṣẹ̀lẹ̀ ìkọlù tó wáyé náà. Ó ní nítorí náà kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti iléeṣẹ́ ológun ṣàmúlò ìgbésẹ̀ ìfagbáramúni àti àwọn ohun èlò ìmọ̀ ìjìnlẹ̀ ọgbọ́n ètò ààbò láti dóòlà àwọn ọmọ Askira Uba láyọ̀ àti àlàáfíà. Ọpẹ́ o, àwọn agbébọn tú àwọn ọmọ iléèwé 6 awakọ̀ àtàwọn 2 míì sílẹ̀ ní Kaduna lẹ́yìn tí wọ́n lo ọjọ́ 36 36 days nígbèkùn wọn. Àwọn ọmọ iléèwé 6 awakọ̀ àtàwọn 2 míì tí àwọn afurasí ajínigbé agbébọn jí gbé lójú ọ̀nà Akwando lọ sí Kashia nípínlẹ̀ Kaduna ni wọ́n ti rí ìtúsílẹ̀ òmìnira gbà lẹ́yìn tí wọ́n lo ọjọ́ 36 36 days nígbèkùn. Àwọn olùfarakásá náà jẹ́ jíjígbé lọ́jọ́ 26 oṣù kẹrin
ọdún 2026 nígbà tí àwọn afurasí agbébọn ṣèkọlù sí ọkọ̀ kan tó ń gbé àwọn ọmọ iléèwé láti ìlú Akwando lọ sí Kachia, olú ìjọba ìbílẹ̀ Kachia. Àpapọ̀ àwọn arìnrìn-àjò 9 ló jẹ́ jíjígbé nígbà tí ọ̀dọ́mọdébìnrin kan pàdánù ẹ̀mí rẹ̀ lásìkò ìṣẹ̀lẹ̀ náà. Agbẹnusọ ẹgbẹ́ ìdàgbàsókè Kutumi Unity Development Association (KUDA), ọ̀gbẹ́ni Manasseh Samuel, ẹni tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, ṣàlàyé pé àwọn olùfarakásá náà darí padà délé lówùúrọ̀ ọjọ́ àìkú Sunday lẹ́yìn tí wọ́n fẹsẹ̀ rìn inú igbó fún bíi wákàtí 6. Samuel fi ẹ̀mí ìmoore hàn sáwọn ẹgbẹ́ àti oníkálukú tí wọ́n gbàdúrà fún àwọn olùfarakásá tí wọ́n ṣàtìlẹ́yìn fún wọn fún ìtúsílẹ̀ àwọn olùfarakásá. Ọ̀gbẹ́ni Reuben Buhari, ẹni tí í ṣe abẹ́sìnkáwọ́ fétò ìròyìn tẹ́lẹ̀ rí fún gómìnà ìpínlẹ̀ Kaduna nígbà kan rí tó dolóògbé Patrick Ibrahim Yakowa, jẹ́ kó di mímọ̀ lójú òpó ayélujára mọ̀mí-mọ̀ Facebook pé àwọn olùfarakásá náà ti rí ìtúsílẹ̀ òmìnira gbà lọ́jọ́ àìkú Sunday tí wọ́n sì padà sílé kó wa wọn lówùúrọ̀ ọjọ́ kejì. Gẹ́gẹ́ bí Buhari ṣe wí, ó ní pé àwọn ọmọdé náà ní ìrírí ìbànújẹ́ ìpòrúru ọkàn tí wọ́n sì tún pàdánù odidi sáà ètò ẹ̀kọ́ wọn lásìkò tí wọ́n wà nígbèkùn, ṣùgbọ́n tó fi ọkàn ìmoore rẹ̀ hàn sí Ọlọ́run alágbára fún ẹ̀mí wọn. Ó pè fún àdúrà sí fún àwọn olùgbé ìlú yòókù tó sì wà ní ìgbèkùn àwọn ajínigbé agbébọn, pàápàá jùlọ àwọn tí wọ́n jí gbé nínú ìlú àwọn àti Ariko. Ó sọ wípé àwọn tí wọ́n jí gbé nílùú àwọn ti ń lo ọjọ́ 42 42 days ní ìgbèkùn wọn, nígbà tí àwọn tí wọ́n jí gbé nílùú Ariko sì ti ń lo ọjọ́ 67 57 days ní ìgbèkùn àwọn ajínigbé agbébọn. Ẹ yé jórúkọ àtọ̀rìnwá o, kẹ́ẹ̀yé tijú ìlànà àwọn baba ńlá yín, ẹ fi jíjẹ́ Yorùbá yangàn. Olóyè Yẹmí Ẹlẹ́bùíbọn ló pàrọwà bẹ́ẹ̀. Gbajúgbajà olórí ẹ̀sìn ìbílẹ̀ nì Olóyè Ifáyẹmí Ẹlẹ́bùíbọn, ẹni tí í ṣe àràbà olúawo ìlú Òṣogbo, ti jẹ́ kó di mímọ̀ pàtàkì ẹ̀sìn ìṣẹ̀ṣe, ẹ̀sìn ìbílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ẹlẹ́bùíbọn nínú ọ̀rọ̀ rẹ̀, ó rọ àwọn ọba aládé nílẹ̀ Yorùbá láti jẹ́ kí ibi tí wọ́n ti wá tí wọ́n ń jẹ ọba lé lórí ó jọ wọ́n lójú ju àwọn ohun òkèèrè lọ. Ó ní kí wọ́n jẹ́ kí ìpìlẹ̀ wọn ó jọ wọ́n lójú ju ohunkóhun lọ, kí wọ́n ó má jẹ́ kí ìpìlẹ̀ àwọn baba ńlá wọn ó parẹ́. Gẹ́gẹ́ bí baba náà ṣe wí, ó ní bí àwọn ọba bá ń ṣe ẹ̀sìn àtọ̀rìnwá, bóyá ẹ̀sìn Kìrìsìtẹ́nì tàbí ẹ̀sìn Mùsùlùmí, kí wọ́n má ṣe jẹ́ kí ó ṣèdíwọ́ àwọn ètò tí ó jẹ́ ẹ̀tọ́ ní ìlànà ìṣẹ̀ṣe tí ó rọ̀ mọ́ àpèrè ọba tí wọ́n jẹ fún ìgbáyégbádùn àwọn èèyàn ìlú tí wọ́n jẹ ọba lé lórí. Ó ní bí ìlú ò bá túbà tí ó túṣẹ, àwọn ọba aláyé náà gbọ́dọ̀ rí i dájú pé wọ́n ṣe ètò wọn nílànà ìṣẹ̀ṣe. Ó ní àwọn ọba aláyé náà gbọ́dọ̀ ṣe àmúlò àwọn ètò ìlànà ìṣẹ̀ṣe èyí tí ó ní ipa pàtàkì láti ṣagbátẹrù àlàáfíà, ìṣọ̀kan, ààbò láwọn ìlú. Ó ní ibi tí ọ̀rọ̀ dé dúró yìí, èyíkéyìí ọba aláyé tí ó bá nífẹ̀ẹ́ àwọn èèyàn ìlú rẹ̀ dọ́kàn kò gbọ́dọ̀ tijú àti ṣàmúlò àwọn nǹkan ìlànà ẹ̀sìn ìbílẹ̀.